àsìkò yìí àkóso olúwa ọlọ́wọ́ àṣẹgbà àdọ̀tún ní ìgbà kan tí àwọn olóyìn tá a wá sí ọ̀dọ̀ yín ẹ sọ̀rọ̀ pa gómìnà tó wà ní orí àléfà ní ìpínlẹ̀ Ondo nísìn ìyẹn ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa ẹ ló ní nǹkan kan tó yẹ kó sí fáwọn. Mo ní àwọn àjẹ́ máa béèrè kankan lọ́wọ́ ẹ̀ mo ní tí ò bá ṣe mo ní ìyá ti àjù takiri ló lọ. tí ò bá ṣe afáragbá. bẹ́ẹ̀ ni àkọ́kọ́ tó ti ṣe. nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ti ṣe nǹkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ tí gbogbo àwọn àjẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni kó yan deputy governor lọ́wọ́. Akédèrú náà fẹ́ replace náà fẹ́ gbọ́ wọn fẹ́ kọ́ má gborúkọ ọ̀wọ̀ mọ́ kí ó ti ṣe é sìn ó dẹ̀ ti yan deputy governor yẹn ní Ọ̀wọ̀. ó ti ṣe nǹkan táwọn. bẹ́ẹ̀ ni ó ti pass ìdánwò so nǹkan tó wá ṣẹlẹ̀ sí ní ọ̀rọ̀ election Ondo state. election bó báyìí wọ́n ti primary kan tó ṣe nǹkan tó wá ṣẹlẹ̀ sí ni pé àwọn àjẹ́ ló máa pàpà yan gómìnà fún wọn. láìsí àná ẹ ní sùúrù ṣẹ́gbọ́n ẹ tẹ́tí balẹ̀ àwọn àjẹ́ ló máa yan gómìnà fún wọn àwọn àjẹ́ funfun ò ní dá sọ̀rọ̀ gómìnà tó ń fẹ́ yàn lóòdó state yìí àwọn àjẹ́ dúdú ló máa yan gómìnà àtàwọn tó kù náà kóra wọn jọ nǹkan tó ṣẹlẹ̀ ń ṣe ni pé ẹni tó máa ṣe tiwọn tẹ́ni wọ́n máa ká náà máa fẹ́ kó jẹ gómìnà Ondo state torí ẹnu wọn ká Akérédolú nígbà tí Akérédolú jẹ gómìnà. kí ni ẹ máa ṣiṣẹ́ nìkan máa rẹ̀ àmọ́ ẹ̀ lè ti yẹ. ṣé kìí ṣe gan. tí ò bá kú tàbí káyọ̀sán ṣe tàbí kó ń ṣí. wọ́n ṣí kúrò nípò yẹn. ok ẹni pé ó ti ṣe nǹkan tí wọ́n sọ. so nǹkan tó wá ṣẹlẹ̀ ń sìn pé àwọn àjẹ́ Nàìjíríà náà ló máa yan gómìnà fún wọn ẹni tẹ́ni wọ́n máa ká ló máa jẹ gómìnà Ondo state. nǹkan tó wá wà mẹ́sìn àwọn mẹ́ta làwọn àjẹ́ yẹn pick wọ́n pick kan ní PDP wọ́n pick méjì ní APC méjì yẹn Ayédátiwa tó wà mẹ́rin wà nù wọn. Ayédatiwa. bẹ́ẹ̀ Ayédatiwa wà nù wọn. so inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ilé-Ifẹ̀ àfi pálásì Ọ̀nàfẹ̀ náà máa ti chúùsì ẹ̀ Ọ̀nàfẹ̀ gan ò ní mọ̀ torí kò sínú ẹbí àjẹ́ inú pálásì ẹ̀ náà máa ti chúùsì ẹ̀ nínú àwọn mẹ́ta yẹn tí ó ti ń sìn ẹni tó bá lè ṣígbà wo nínú wọn ọ̀gbẹ̀rì kì í ṣígbà wo ẹni tó bá lè ṣígbà wo nínú wọn ìdánwò tó bá ṣe fún wọn náà ló máa da gómìnà bó jẹ́ Ayédára ẹ̀ náà Ayédatiwa Ayédatiwa ló ń pàṣẹ ẹ̀ bó jẹ́ PDP bó jẹ́ other things àwọn máa ti channel yẹn wọn náà máa dìbò fún ló máa wọlé ẹni tó bá ti pick yẹn ló máa fi ṣe gómìnà l'Ondo state. àwọn àgẹ́lá kọ́ dìbò náà. wọ́n kò tẹ̀ bá àwọn lónílé ayé wọn káwọn ti máa ti kí àwọn aráàlú tó dìbò. àwọn máa ti parí nǹkan ẹni tó bá ti fi sílẹ̀ lẹ́ máa dúró tẹ̀lé. so kò tí ì ṣúọ̀ fún Ayédatiwa sí. mọ̀ ọ́ dìgbà yẹn kò tí ì ṣúọ̀ àwọn mẹ́ta náà mú sílẹ̀ bọ̀ torúkọ ẹ̀ wà nù wọn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ti dá mi síwájú báyìí. èèyàn mi ni àmọ́ ètò dá mi síwájú tí wọ́n disappoint at last. ìgbà tó ń dìbò ẹjọ́ ń bí àwọn lórí korúkọ eléyìí tó wà mẹ́yìn. bàbá Ṣèkì ṣé gbogbo àwọn èèyàn pátá ló kó ìlẹ́yìn bàbá kété ti tẹ́ mọ̀ gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ lórí kámpù pátá wọ́n sọ pé kò ní nǹkan mú ṣé kò wà ń gọ́ọ̀nà mẹ́ tí ó ti ń sìn ẹni tó bá ti píìkì ni nínú àwọn mẹ́ta yẹn kó tó dìgbà yẹn ẹni tó bá píìkì tí ìbò bá wáyé tí ìbò bá fẹ́ wáyé màá sọ fún yín ẹni tó ń píìkì lílé tó yẹ máa wọlé. bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe gómìnà nínú àwọn mẹ́ta tó ń píìkì lọ́wọ́ tó máa ti yàn PDP kan APC méjì Ayédára yìí wà nù Ayédatiwa ó wà nù wọn. tí wàá wọlé primary nǹkan. Ayédatiwa tí wàá wọlé primary. ẹni tó bá ti píìkì yẹn nínú wọn yẹn ó láti wọlé primary ẹni tó bá ti píìkì yẹn tó fẹ́ kó jẹ gómìnà yẹn ó láti wọlé primary. ìdí afẹ́ akọ ìdí àwọn arúgbó. ẹ̀fẹ́ ìtìbò òun ni ó máa wọlé primary kí mo sọ fún yìí tó bá dẹ̀ ti wọlé primary òun ló máa ṣe leaders. ọ̀rọ̀ náà èmi náà sọ yìí o. àti ìràngò pa tí wọ́n bá ti píìkì táwọn alágbára bá fẹ́ yan ẹ̀kọ́ fún yín ẹni tó bá yàn ni táwọn wòlíì mi náà bá dẹ̀ gbàdúrà kalẹ̀ fẹ́ nìkan pé òun làwọn fẹ́ kó ṣe kinní kan
tó gbàdúrà lọ tàbá wọn àfa nǹkan tó bá hàn so ẹni tí ó nú àwọn mẹ́ta yìí tí ó ti ń sìn wọn ò lè ṣe kí wọ́n máa àwọn tó bá pìkì yìí wọ́n máa wọlé fún pamari. ìdẹ ṣe bàbá àwọn tí ọ̀rọ̀ kan wọ́n máa sáré kiri báyìí wọ́n máa rìn káàkiri tó máa kàn sí pé bàbá ẹ ràn wá lọ́wọ́ ọ̀ràn wọlé àtọ̀. èmi ò dá sọ̀rọ̀ òṣèlú. wọ́n lè báwọn arábí sọ̀rọ̀ nǹkan. báwọn mi ẹni sọ̀rọ̀ mi sínú ẹgbẹ́ àjẹbẹ́ mo fẹ́ báwọn sọ̀rọ̀ àṣírí ẹni sọ̀rọ̀ àṣírí tọ́lọ́run fi hàn wá nípa wọn tó ti ń sìn àwájọ ń jagun ni ààrẹ kọlọkọlọ àtẹnìyẹ ò lè ṣe kíni wọn lè ṣọ̀rẹ́. so ẹ̀yin ṣọ̀rẹ́ wọn. à ń ṣọ̀rẹ́ wọn o. ẹ̀ẹ́dẹ̀ kí sọ̀tà wọn náà. mi sọ̀tà wọn. ẹ̀ bá wọn jà ẹ̀ bá wọn rẹ́ nǹkan kò ń lọ sí ẹ̀ lọ́tọ̀ tó ti ń sìn gbogbo obìnrin làjẹ́ àjẹ́ ló bí wa bó ṣe ní. so ti wá ni pé tí wọ́n bá dèèyàn sílẹ̀ táwọn fẹ́ bá tèèyàn jẹ́ wọ́n bá tèèyàn jẹ́ ká gbà á sílẹ̀ inú wọn dẹ̀ dùn làwa fi ń jà pé mo tú ẹran mi. ṣùgbọ́n ọ̀rọ̀ kan báyìí. tó ti ń sìn gẹ́gẹ́ bí aṣọ rẹ̀ àwọn tó bá wà nínú ẹgbẹ́ wọn gbẹ́dọ̀ tú awo gbẹ́dọ̀ tú nǹkan tó bá wà tó bá lọ ní meeting bójú olóògbé ni ní ẹ secret tó bá wà mẹ́ gbẹ́dọ̀ tú síta fọ́gbẹ̀rì tó ti gbẹ́dọ̀ àṣírí tó wà mẹ́ gbẹ́dọ̀ tú tí n bá wà nínú ẹgbẹ́ wọn mi lè máa tú nǹkan tí mò ń tú. àwo Jésù lẹ́yìn ṣe. mi ń ṣe àwo Jésù Ọlọ́run ló rán mi iṣẹ́ àwo Jésù wà torí ẹnìkan ti wà ní tó ránṣẹ́ sí mi ọkọ ọmọ ẹ̀ ń dà láàmú wọn á dẹ́dọ̀ mi ló wá sọ fọ́kọ ọmọ yẹn pé wòlíì tó lọ bá kó sọ fún mi pé àjẹ́ Jésù ní tòun mo ní kò sí ìrànwọ́ pè lájẹ́ Jésù. kò lè sí àwo Jésù náà. kò sáwo Jésù Ọlọ́run yẹn ó pè ẹ́ Ọlọ́run pè Jésù ni Ọlọ́run máa pè yàn ni kò sáwo Jésù ẹnì kan bá sọ pé àwo Jésù lòun ìyẹn tiẹ̀ di ọ̀nà míì nìyẹn. ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080